FM. Àwa ni ìmọ́lẹ̀ ayé, ìlú tí a tẹ̀dó sórí òkè kò lè farasin. A dúpẹ́ lọ́wọ́ ọba àwọn ọba olúwa àwọn olúwa. Ipa ńlá tó borí ipa, agbára tó ju agbára lọ, ẹ̀mí inú àwọn wòlíì tó tọ́ tó tún fún wa ní orí ọ̀fẹ́ láti wá sórí àkọ́tún ètò Ohun Awon Kerubu on FM lónìí. Adágbé lọ́sẹ̀ tó kọjá olúwa tún fi àyè gbà wá lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè Tèmídire nílùú Abẹ́òkúta. Adúpẹ́ fún àánú tarígbà, adúpẹ́ fún ojúrere tarígbà, adúpẹ́ fún ọlá tarígbà, adúpẹ́ fún ìdáǹdè tarígbà, adúpẹ́ fún ìṣẹ́gun tarígbà, adúpẹ́ fún ààbò tarígbà, adúpẹ́ fún àtìlẹ́yìn tarígbà. Kí Olódùmarè kó tẹ́ gbọpẹ́ àti ìyìn wa lórí ètò tòní. Bákan náà là ń dúpẹ́ lọ gbogbo àwọn bàbá àti màmá tí Ọlọ́run ń lò fún ìtẹ̀síwájú ètò yìí. Mo sì kí n káàbọ̀ sórí àkọ́tún ètò Ohun Awon Kerubu on FM yìí tó jẹ́ Friday àkọ́kọ́ nínú oṣù kejìlá ọdún 2025. Ọdún náà ń lọ sópin báyìí lórúkọ Jésù àtèmi àtiwọ́ àní balọ̀ lórúkọ ti Jésù Kristi. Lórí ètò tòní ẹ̀yin náà kúkú mọ̀ pé láti bí ọ̀sẹ̀ bíi mẹ́rin ọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ là ń gbé yẹ̀wò lórí ètò Ohun Awon Kerubu on FM. A tún máa tẹ̀síwájú níbẹ̀ lónìí, ṣùgbọ́n ká tó kán lu agbami ètò ẹ jẹ́ ká dókè lọ́hùn náà. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ bàbá aládùúrà ní kọ̀tún bàbá ìjọ lórí rédíò Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Ọlọ́run ṣe. Ẹ káàbọ̀ sórí ètò yìí, ẹ kú àtàrọ̀. Ọba láyọ̀ ní Jésù, kẹ́nikẹ́ni tó bá ráyọ̀ rẹ̀ gbà, bànújẹ́ rẹ̀ yóò sì fò lọ. Ẹ káàbọ̀ padà sórí ètò Ohun Awon Kerubu láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè Tèmídire nílùú Abẹ́òkúta. Bàbá wa tí wọ́n jẹ́ àlejò wa lórí ètò tòní, àwọn ni minister in charge ìjọ Cherubim and Seraphim Church Ògolúwa Òkè Ìràpadà tó wà ní Ọbántòkò ní Abẹ́òkúta. Mò ń sọ̀rọ̀ nípa bàbá wa nínú Olúwa, Most Senior Apostle Michael Ìdòwú Obatola, àwọn ni àlejò wa lórí ètò tòní. Bàbá wa ẹ káàbọ̀ sórí ètò. Mo kí gbogbo ọkàn tó ń gbọ́ mi ní àkókò yìí. Lórúkọ Jésù Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Àmín. Lórúkọ Jésù amúwadé ilẹ̀ ìlérí. Àmín. Ètò tòní kò ní jẹ́ àṣemọ. Àmín. Jésù Olúwa wa. Àmín. Gbogbo ìdílé ńkọ́ ńbẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìjọ Ọlọ́run alààyè ńkọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣíṣe Olúwa ń tẹ̀síwájú. Olúwa ń tẹ̀síwájú. Bàbá wa, mo wà níbi ìpéjọpọ̀ àwọn ọmọ Ọlọ́run kan ní ọ̀sẹ̀ tó kọjá. Àwọn ìránṣẹ́ Ọlọ́run méjì kan wá ní wọ́n ń ṣe argument láàrin ara wọn. Ìkan wá ń sọ fún ìkejì wípé ìwọ dákẹ́jàre, tó bá tẹ̀sán pé kó dákẹ́ ṣọ̀wọ́ ìyẹn ò dùn yàn. Ọmọdé ẹ̀mí nìwọ, àgbà ẹ̀mí làwa. Ọmọdé ẹ̀mí nìwọ, àgbà ẹ̀mí làwa jẹ́. Bàbá wa, tá a bá ń sọ̀rọ̀ nípa àgbà ẹ̀mí, kí ni àgbà ẹ̀mí túmọ̀ sí gan-an? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣeun. Tí a bá ń sọ nípa àgbà ẹ̀mí, ó jẹ́ ìpè láti darí. Ó jẹ́ ìpè láti darí àwọn ènìyàn Ọlọ́run tí Ọlọ́run kó sí abẹ́ ìṣàkóso wa. Ó dẹ̀ ní òdiwọ̀n fún adarí. Irú bí ẹ ṣe sọ pé ẹnìkan sọ pé èmi ni àgbà ẹ̀mí. Àgbà ẹ̀mí lèmi jẹ́. Àgbà ẹ̀mí kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká fi ìdí rẹ̀ múlẹ̀ nínú Bíbélì. Ẹ já wo ìwé Acts of Apostles 20:28. Kí ni Bíbélì wí fún wa? Ẹ kíyèsí ara yín. Ó ní ẹ kíyèsí ara yín. Àti sí gbogbo agbo tí ẹ̀mí mímọ́ ti fi yín ṣe Àti sí alábòójútó rẹ̀. gbogbo agbo tí ẹ̀mí mímọ́ fi wá ṣe alábòójútó rẹ̀. Láti máa tọ́jú ìjọ Ọlọ́run. Praise the Lord. Hallelujah. Iṣẹ́ àgbà ẹ̀mí gangan tá a lè fi mọ̀ wọ́n nínú ìjọ ni láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn, láti máa tọ́jú àwọn ènìyàn Ọlọ́run, láti máa wo ipa ìgbé ayé wọn bó ti ń lọ sí. Àwọn èèyàn wọn, ẹni tá a bá rírú nǹkan báyìí lọ́wọ́ ẹ̀ la fi máa mọ̀ pé lóòótọ́ àgbà ẹ̀mí mi lélẹ́yìí pé Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́. Àgbà ẹ̀mí nínú ìjọ Ọlọ́run, ǹjẹ́ ó ní kankan ṣe pẹ̀lú ọjọ́ orí àbí ọdún tí ènìyàn ti wà nínú iṣẹ́ ìránṣẹ́? Ṣé ó ní kankan ṣe pẹ̀? Kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọjọ́ orí ènìyàn. Nítorí tá a bá wo Jésù Kristi alágbàwí wa, ẹni táwa ń tẹ̀lé, ó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ láti ọmọ ọdún 12. Ọba kan tí a fìdí múlẹ̀ tó jẹ́ ọmọ Ẹsíkáyà, Josiah, ọmọ ọdún 15 ló jọba. So tí ènìyàn bá jẹ́ ẹni ìpè Ọlọ́run lè pe ọmọ kékeré láti darí iṣẹ́ rẹ̀, láti rán níṣẹ́. Kò ní
ṣe pẹ̀lú ọjọ́ orí. ẹ já wo ìwé Títù Titus 1:7-8. nítorí ó yẹ kí bíṣọ̀bù jẹ́ aláìlẹ́gàn. àwọn nǹkan tí a nílò láti mọ̀ nínú ayé àgbà ẹ̀mí nìyẹn. ó yẹ kí wọ́n jẹ́ aláìlẹ́gàn ènìyàn. yes, tẹ̀síwájú. bí ìríjú Ọlọ́run. bí ìríjú Ọlọ́run. kí ó má jẹ́ aṣetinú ẹni. kì í ṣe ẹni tó yẹ pé ohun tó bá ti sọ ni pé I'm in charge. ohun tí n bá ti sọ òun náà lábẹ́ gé. a máa gba ìmọ̀ràn àwọn ènìyàn. ẹ kàwé. onínú fùfù. kì í ṣe onínú fùfù. ọ̀mùtí. aluni. olójú kòkòrò. bí kò ṣe olùfẹ́ àlejò ṣíṣe. bí kò ṣe olùfẹ́ àlejò kíkóni mọ́ra. àwọn tí ó jẹ́ ojúṣe àgbà ẹ̀mí nìyẹn. so kò ní í ṣe pẹ̀lú ọjọ́ orí tí ènìyàn jẹ́. kò ní í ṣe pẹ̀lú ọjọ́ orí tí ènìyàn jẹ́. jẹ́ ká wá wọnú ìjọ Ọlọ́run alààyè lénìí. àwọn tó ń pera wọn lágbà ẹ̀mí ti pọ̀. ilé àní àgbà ẹ̀mí lèmi náà, tọ̀hún àní àgbà ẹ̀mí lèmi náà, tìbí àní àgbà ẹ̀mí lèmi náà, tọ̀hún àní àgbà ẹ̀mí lèmi náà. ẹ jẹ́ ká wá wò báwo la ṣe fẹ́ dá àgbà ẹ̀mí tòótọ́ mọ̀ nínú ìjọ Ọlọ́run lónìí pẹ̀lú gbogbo ìtàn pẹ̀lú alágbà ẹ̀mí yìí. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bíbélì jẹ́ kó yé wa pé nípa èso wọn la ó ti mọ̀ wọ́n. tẹ́ bá rí àgbà ẹ̀mí kò dìgbà tí àgbà ẹ̀mí bá sọ pé àgbà ẹ̀mí lòun ká tó mọ̀ pé àgbà ẹ̀mí ni. ẹ já wo ohun tí ìwé Matthew wí. Matthew 7:16-18. èso wọn ni ẹ̀yin ò fi mọ̀ ó wọ́n. ní èso wọn ni ẹ̀yin ò fi mọ̀ wọ́n. ènìyàn máa ká èso àjà lórí ẹ̀gún ọgán. kò ṣeé ṣe. tàbí èso ọ̀pọ̀tọ́ lára nǹkan tí Bíbélì ẹ̀wọ̀n. ń try láti sọ fún wa ni pé ṣé èèyàn lè gbin igi ọ̀pẹ kó wá lóun fẹ́ ká máńgò lórí ẹ̀. Rárá, kò ṣeé ṣe. ó ní kò ṣeé ṣe. so àwọn nípa èso ènìyàn la fi máa mọ̀ pé ẹni yìí àgbà ẹ̀mí lẹni ni. yìí. ó gbọ́dọ̀ jẹ́ onírẹ̀lẹ̀ ènìyàn. ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó kóni mọ́ra. ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní sùúrù. ẹni tó ń parí ìjà tí kì í ṣe tó ń dá ìjà sílẹ̀. àwọn nǹkan tí a máa fi mọ̀ wọ́n nínú ìjọ Ọlọ́run nìyẹn. wọ́n máa tún wá ń jẹ́ ẹni tó yẹ pé wọ́n máa ń farabalẹ̀ láti gbọ́ ohun ènìyàn tí wọ́n sì máa ń lọ́ra láti fèsì. wọ́n á jẹ́ kó sọ tinú ẹ. kán tó fún ẹ lésì wọ́n á kọ́kọ́ béèrè lọ́wọ́ Ọlọ́run. àgbà ìtọ́sọ́nà lọ́wọ́ Ọlọ́run. àgbà ìtọ́sọ́nà lọ́wọ́ Ọlọ́run. kì í ṣe pé bó ṣe gbé wá lòun náà máa gbé fún ẹ. so àwọn nǹkan tá a máa fi dá àwọn àgbà ẹ̀mí tòótọ́ nínú ìjọ Ọlọ́run mọ̀ nìyẹn. ètò Ohun Àwọn Kérúbù FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́. ẹ jẹ́ ká dúkè lọ́hùn ká máa wọ́n ṣe ìpolówó tó wà nílẹ̀ lọ́lọ́kanjọ̀kan wá sí ti gbòyìn. ẹ ṣe púpọ̀ wípé wà pẹ̀lú wa lórí ètò tòní. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tó fi fún wa ní orí ètò Ohun Àwọn Kérúbù on FM lónìí. bàbá wa tí wọ́n jẹ́ àlejò wa àwọn ni wọ́n jẹ́ minister in charge agbomímọ́ Cherubim and Seraphim Church Ògo Olúwa Òkè Ìràpadà tó wà ní Ọbántòkò ní Abẹ́òkúta. wọ́n sì ní Apostle Michael Ìdòwú Obatola àwọn ni wọ́n wà níbí tí wọ́n jẹ́ àlejò pàtàkì lórí ètò tòní. bàbá wa ẹ kú atótónu àtẹ̀kan. ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá. kí ni àwọn nǹkan tó jẹ́ àmúyẹ àgbà ẹ̀mí tòótọ́ àti wípé tí a bá ń pe ara wa ní àgbà ẹ̀mí nínú ìjọ kí ni àwọn nǹkan tó gbọ́dọ̀ máa wà ní ọkàn wa ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí aṣíwájú ìjọ wo bí ìjọ Ọlọ́run ṣe rí lẹ́ni o ẹ wo oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ ní ìjọ Ọlọ́run lónìí téèyàn bá máa pe rẹ̀ lágbà ẹ̀mí kí ni àwọn nǹkan tó gbọ́dọ̀ máa wà lọ́kàn wa ní gbogbo ìgbà nínú ìjọ. àgbà ẹ̀mí nínú ìjọ gbọ́dọ̀ jẹ́ olùfọkànsìn tòótọ́. ọ̀pọ̀lọpọ̀ àwa adarí lónìí a kì í ṣe olùfọkànsìn. ẹ bá wa súnmọ́ kínní yìí. olùfẹ́ owó ni a jẹ́ lónìí. àwọn ohun àmúyẹ ẹni tí ò ní nǹkan tó fẹ́ tó ní kò lè fún yàn. so àwọn ohun àmúyẹ tá a fi máa mọ àgbà ẹ̀mí ni pé a fi àyè sílẹ̀ láti máa kọ́ ẹ̀kọ́. a fi àyè sílẹ̀ láti máa kọ́ ẹ̀kọ́. nítorí pé tí ó bá dé o ìgbà tí a bá rí ọmọ ìjọ tó ní ìmọ̀ tó bá ó lè fi ìmọ̀ rẹ̀ gbé àgbà ẹ̀mí ṣubú nínú ìjọ nítorí pé kò sí ọjọ́ orí tí ẹ̀dá wà ní ipò tó wà ó yẹ kó sì fi ara ẹ̀ sí abẹ́ ẹ̀kọ́ láti lè máa tẹ̀síwájú nínú ìlànà tó wà yẹn ó gbọ́dọ̀ jẹ́ pé ẹni tó ti mọ̀ tán tó ti gbọ́tọ́ tó ti mọ̀ tán máa fi díẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. ẹ já wo 1 Corinthians 13:1. bí
bí mo tilẹ̀ ń fọ onírúurú ó ní bí mo èdè tilẹ̀ ń fọ onírúurú èdè àti sí àti sí áńgẹ́lì tí èmi kò sì ní ìfẹ́. àgbẹ̀ mi gbọ́dọ̀ jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ kò ní ro ti ara ẹnìkan a máa wo ti ẹlòmíì ó tún gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó láàánú ènìyàn bíbélì ní fún aláàánú lèmi ò fara mi hàn ní aláàánú ó gbọ́dọ̀ máa wo ìgbésí ayé àwọn tó ń darí ọ̀pọ̀lọpọ̀ wà nínú ìjọ tí ìyà ń jẹ wọ́n adarí tòótọ́ gbọ́dọ̀ mọ̀ pé ẹni tó wá sí ṣọ́ọ̀ṣì lónìí tó jẹ́ àgbẹ̀ mi kò jẹun kì í ṣe owó tó fẹ́ gbà nìkan kì í ṣe owó tó fẹ́ gbà ni ó gbọ́dọ̀ mọ̀ pé ẹni yìí tó ń wò yìí kò jẹun ó ń là kankan kọjá àgbẹ̀ mi gbọ́dọ̀ jẹ́ ẹni tó lè rí ìdí ọkàn ènìyàn pé kí ni lágbájá yìí bó ṣe ń jónú ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀ kan ló ṣe jó lọ́sẹ̀ nǹkan kan ti ṣẹlẹ̀ sí lágbájá ìṣọwọ́jú ẹ̀ níyè níyò. ṣe ni láàánú ní ọjọ́ kan a parí ìsìn mo wá pé ìránṣẹ́ kan nínú ìjọ wa kí ló dé tó fi ń ṣe bó ṣe ṣe nínú ìjọ kì í ṣe ìwọ tí mo mọ̀ kì í ṣe bó ṣe rí gangan nìyí lórí ó wá wojú mi ní dáàdi ṣèyàn sọ nǹkan kan fún mi ní kò sẹ́ni tó sọ nǹkan fún mi ojúṣe mi ni láti máa kíyèsí ẹnìkan kan tó wà lábẹ́ ìṣàkóso mi mo ló dàbí ẹni tó ń da ẹran olùṣọ́ àgùntàn tó ń dẹran tí àwọn ẹran kan ò rìn dáadáa ó gbọ́dọ̀ mọ̀ pé nǹkan kan ti ṣe mo ti rí pé nǹkan kan ṣẹlẹ̀ ó wá ní dáàdi mi ti jẹun látàárọ̀ òun ló bá kanra yẹn wá. ó máa hàn nínú ìwà àti iṣẹ́ ẹ̀ ó pa á mọ́ra ṣùgbọ́n mo ti rí nínú iṣẹ́ ẹ̀ nǹkan tó dẹ̀ tí àgbẹ̀ mi gbọ́dọ̀ ṣe ni pé ẹni tó lóun ò jẹun ò gbọ́dọ̀ wá àti jẹ ò gbọ́dọ̀ mọ tara ẹnì kan ò gbọ́dọ̀ máa kọ́ àwọn ènìyàn ò gbọ́dọ̀ máa wo ìṣe wọn àwọn ohun tí ó jẹ́ àmúyẹ àgbà ẹ̀mí nínú ìjọ yẹn. kọ́lọ́run alààyè kó tún ràn wá lọ́wọ́ yá ṣe ò jẹ́ ká dókè lọ́hùn-ún ká mú díẹ̀ wá nínú àwọn iṣẹ́ ìpolówó tó wà nílẹ̀ ètò Ohun Àwọn Kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ ṣé púpọ̀ pé wà pẹ̀lú wa. My hope is built on thy word is a lamp unto my feet and a light unto my path. Ọ̀rọ̀ rẹ̀ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Ìdí rẹ̀ rèé tí a ṣe ń pe gbogbo ọmọ Ọlọ́run láti wá kọ́ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Àkókò náà rèé láti darapọ̀ mọ́ ilé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí yóò mú ọ jinlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ilé ẹ̀kọ́ Trinity College of Divinity ni a gbé kalẹ̀ fún gbogbo ọmọ Ọlọ́run tó fẹ́ jinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Combination of Bible school, theology and seminary. Àwọn tó bá ní ìpè yóò máa gba ẹ̀kọ́ fún ọdún méjì gbáko láì sanwó. Our school is open for lectures every Saturday 9 a.m. through 5 p.m. Yàrá ìgbẹ̀kọ́ wa ṣí sílẹ̀ ní gbogbo ọjọ́ Sátidé nígbà tí ìkẹ́kọ̀ọ́ yóò máa bẹ̀rẹ̀ láti aago 9 òwúrọ̀ di aago 5 ìrọ̀lẹ́. Ẹgbẹ́dá campus 30 Mufutau Adéyẹmí street beside Amoru filling station Orelope bus stop Ẹgbẹ́dá Lagos. For further enquiries please call 0802 600 4444 or 0805 546 5682. ọkàn alárẹ̀wá tí mi láyà Jésù. bẹ́ẹ̀ni ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn nínú ìjọ the Eternal Sacred Order of Zion Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè key street headquarters. ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀ ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. ìṣòro àwọn àfàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. ìsìn àwọn wòlíì àti sílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. ó yá múra ká lọ jọ́sìn fún Olúwa nínú ìjọ the Eternal Sacred Order of Zion Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè district headquarters 18 Salima Sogbeson avenue opposite Crown Royal Abiola way Abẹ́òkúta. wòlíì Dámilá Stephen Adékúnlé JP bàbá ògo ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803 353 3002. kó àníyàn rẹ tọ̀ Jésù olùgbàlà wá. kò sóhun tí ipá rẹ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa. ẹ̀yin aráyé gbọ́ ìgbáyé kù sí dẹ̀dẹ̀ ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ ẹ bá jẹ́ ká kọ́lé. ètò Ohun Àwọn Kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè tèmídìrè nílùú Abẹ́òkúta. àgbà ẹ̀mí nínú ìjọ Ọlọ́run kókó ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò lọ́wọ́lọ́wọ́. Fún ẹ̀yin tí ẹ ń wò wá live ẹ lọ sórí page wa Ohun Àwọn Kérúbù concert ẹ máa rí wa kétékété níbẹ̀. fún ẹ̀yin tí ẹ bá ní nǹkan tàbí òmíràn láti béèrè lórí ètò tòní bẹ́ẹ̀ náà ti fẹ́ dá sétò
ẹ ní àǹfààní láti pè sórí nọ́mbà yìí 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 0812 411 3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè ètò Ohun Àwọn Kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ bàbá wa tí wọ́n jẹ́ àlejò wa lórí ètò tòní àwọn ni minister in charge ìjọ Cherubim and Seraphim Church Ògo Olúwa Òkè Ìràpadà tó wà ní Ọbántòkò ní Abẹ́òkúta mo ń sọ̀rọ̀ nípa bàbá wa nínú Olúwa most senior apostle Michael Ìdòwú Obatola àwọn ni àlejò bàbá wa ikú àtótónu àtẹ̀kan. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ jẹ́ ká wo bí ìjọ ṣe rí lónìí ẹ jẹ́ ká dẹ̀ wo bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí bàbá wa ní irú àkókò báyìí kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín fún ìjọ Kristi. ohun tó fa bí orílẹ̀-èdè wa ṣe rí lónìí okùnfà rẹ̀ tá a bá trace ẹ̀ dáadáa ìjọ pẹ̀lú. ìjọ pẹ̀lú ẹ bá wa gbóhùn yẹn sókè dáadáa. nítorí pé ìjọba ló dẹ̀ ń darí ìjọ. àwọn olórí ló ń darí àwọn olórí ìjọ tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. àwa là ń gbóhùn Olúwa ṣùgbọ́n àwọn tí à ń sọ ohùn Olúwa fún ló ń darí wa. a sí lábẹ́ ìdarí Ọlọ́run mọ́. máa fẹ́ kí gbogbo olórí tó ń gbọ́ mi padà sí abẹ́ ìdarí Ọlọ́run wọn. gbogbo olórí ìjọ tó ń gbọ́ yín. gbogbo olórí ìjọ tó ń gbọ́ mi máa fẹ́ kí wọ́n padà sí abẹ́ ìdarí Ọlọ́run wọn. kí wọ́n jẹ́ aládùúrà kí wọ́n ní ìgboyà kí wọ́n dẹ̀ ní òtítọ́ nítorí pé òtítọ́ ní gbé ní lékè. gbogbo mo máa ń wo àwọn iṣẹ́ ìsìn àwọn adarí ìjọ lọ́pọ̀lọpọ̀ mo rí i pé èyí tá à ń ṣe tá a fi ń wá owó òun ló pọ̀ jù. mo sọ fún yín lónìí kò bá òfin Ọlọ́run mu. ìpè tí Ọlọ́run pè wá láti gbé àwọn ènìyàn sókè kì í ṣe láti gbá àwọn ènìyàn wọlẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ìjọ lónìí láti gbá àwọn ènìyàn wọlẹ̀ ni. wọn ò gbé àwọn ènìyàn sókè mọ́. láti gbé àwọn ènìyàn wọlẹ̀ láwọn ọ̀nà wo. ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ìjọ báwo mo ṣe fẹ́ ó gbọ́dọ̀ jẹ́ gbé àwọn aláṣeyọrí tí kò ṣe dá dúró dìde. ṣùgbọ́n tí aláṣeyọrí mi bá wọnú ìjọ lónìí ṣe ni wọ́n máa sọ di ìjẹ. ìjẹ náà fi ń ṣe nù ìjọ. ó ṣe náà máa sọ di ìjẹ títí ìyẹn gan òfin ní mọ ibi tí ayé ara ẹ̀ kù sí. tó balance mọ́. máa fẹ́ ká yí padà sí Ọlọ́run wa ká wá Ọlọ́run nígbà tí a lè rí ká jẹ́ aládùúrà ká gbàdúrà fún orílẹ̀-èdè tí a wà yìí ká gbàdúrà fún ìpínlẹ̀ tí a wà yìí ká gbàdúrà fún gbogbo ẹgbẹ́ onígbàgbọ́ kí àwa tí a bá dúró ní Olúwa Bíbélì ní ẹ jẹ́ kí ẹni tó dúró kó máa kíyèsára ká máa ní mo máa rọ gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ ká ní ẹ̀mí ìkíyèsára ká máa wo ọ̀nà owó láti ṣìnà níwájú Ọlọ́run wa láti lè lọ tún ibẹ̀ ṣe torí ó ṣe pàtàkì jùlọ ohun tí à ń sọ wípé à ń lépa nínú ayé yìí ohun náà ni àwọn kèfèrí ń lépa. ìṣe wa ò yàtọ̀ sí kèfèrí torí kèfèrí pẹ̀lú gbogbo yìí tá a jẹ pẹ̀lú gbogbo sínú apostle special apostle general oyè yẹn kọ́ ló máa gbé wa wọ ìjọba Ọlọ́run ṣùgbọ́n ká padà sí ojú ìlànà tí Ọlọ́run iṣẹ́ tí Ọlọ́run gbélé wa lọ́wọ́ ká padà sí ojú ìlànà yẹn ká rìn ká pé ká yẹ níwájú Ọlọ́run wa ìjọba Ọlọ́run gẹ́gẹ́ bí a ti ń sọ ó kù sí dẹ̀dẹ̀ ṣùgbọ́n èmi máa ń sọ fún àwọn èèyàn pé Jésù kankan ò padà bọ̀ mọ́ o. Jésù kankan ò padà bọ̀ mọ́. Jésù kankan ò padà bọ̀ mọ́ o. láwọn ọ̀nà wo. ọjọ́ ikú ènìyàn ló máa rí Jésù tirẹ̀. torí Jésù ti sọ fún wa kó tó kú ó ní lẹ́yìn tó ń bá kú ó lóun máa padà ó sì ti padà wá ó ní ẹ ó pàdé mi ní Gálílì gbogbo ojú ayé ti rí i so ọjọ́ tí à ń retí Jésù tá à ń retí ọjọ́ ikú ni o ọjọ́ ikú wa là ń retí ó dẹ̀ ti súnmọ́ etílé ẹ jẹ́ kí onígbàgbọ́ àti àwa tá a pera ní òjíṣẹ́ Ọlọ́run Bíbélì ní ká máa ronú wa bí ẹni tó máa kú lọ́la tá a bá ń ronú pé a lè máa kú ní wákàtí kan sí àkókò yìí a lè ṣe rere a lè yí padà sí ìlànà Ọlọ́run gbogbo program tó ń ṣe ṣó bá èso Ọlọ́run mu ṣó fi ń gbé ènìyàn sókè àbò fi ń gbá ènìyàn wọlẹ̀ ìyẹn ló yẹ ká ronú lé lórí gbogbo orí òkè májẹ̀mú tó ń lọ ṣé kìí ṣe torí owó ló ṣe ń lọ síbẹ̀ a nílò láti pàápàá àwọn ẹgbẹ́ mímọ́ Kérúbù àti Séráfù
a nílò láti dìde láti tún ẹgbẹ́ mímọ́ kérúbù àti sẹ́ráfù ṣe ká padà sí ìlànà Mósè Orímọládé bí a sì ti ń ṣe léyìí Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. àmín. nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè 0707-316-0403 0707-316-0403 tàbí 0812-411-3677 0812-411-3677 ní nọ́mbà tẹ ní àǹfààní láti pèsè. bàbá wa Muslim Apostle Michael Ìdòwú Ọbátọ́lá ní àlejò wa tí a jọ wà nínú ilé níbí. bàbá wa jẹ́ ká wọ ọdún kérésì súnmọ́ wa, ọdún náà ti ń lọ sópin, òun rẹ̀ múra láti wọ̀, ọdún náà ti ń súnmọ́ bá fẹ́ ṣe ọdún báyìí. Kí ni ọ̀rọ̀ àmọ̀ràn sí gbogbo kìrìsìtẹ́nì? ọ̀rọ̀ àmọ̀ràn mi sí gbogbo kìrìsìtẹ́nì irú àkókò yìí ní àkókò ìtún ìpínyàn. lọ́nà wo? a gbọ́dọ̀ ká wo bá a ṣe ti rìn, kò sí eré tẹ̀yàn dẹ̀ ló ń fẹ́ sá níwọ̀nba ọjọ́ tó kù yìí bí kò ṣe orí ọ̀fẹ́ Ọlọ́run. bí kò ṣe orí ọ̀fẹ́ Ọlọ́run. orí ọ̀fẹ́ Ọlọ́run ló kù fàkó. àwa gbọ́dọ̀ wá wò pé ọ̀nà wo la gbà ṣe àṣìṣe nínú ọdún tá a fẹ́ tó fẹ́ kó gbá sílé yìí kí a wá tètè bẹ̀rẹ̀ láti tún ìpín wa yàn nípa títọrọ bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run kí ẹ̀ṣẹ̀ ọdún yìí ká má bàa béèrè lọ́wọ́ wa nínú ọdún 2026 tá à ń lọ lọ́kàn yìí nítorí Bíbélì jẹ́ kó yé wa pé olúkúlùkù ènìyàn ní ó ru ẹ̀bi àìṣedéédé rẹ̀. a nílò láti tún ìpín wa yàn ní àkókò yìí láti wá Ọlọ́run ju bí a ti ń wá lọ tẹ́lẹ̀, láti wá Ọlọ́run bí a ti ń wá owó. ohun tí àmọ̀ràn mi sí wa nìyí. alẹ́ ohun tí a fẹ́ fi ṣọdún Ọlọ́run á pèsè rẹ̀ fún wa, ṣùgbọ́n ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ nínú Ọlọ́run wa kí ìgbàgbọ́ wa kó jẹ́ ti tòótọ́ níwájú Ọlọ́run, ká má jẹ́ onígbàgbọ́ kékeré. mo sọ̀rọ̀ lórí rédíò ní Wise FM, mo sọ nípa onígbàgbọ́ kékeré. nígbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ ohun kan á ní ìgbàgbọ́ pé ó máa dáa, ṣùgbọ́n nígbà tó bá tó àkókò kan á rẹ̀wẹ̀sì nínú ìgbàgbọ́ rẹ̀. irú àwọn èèyàn yẹn la pè ní onígbàgbọ́ kékeré. ṣé ẹ jẹ́ ká wá Ọlọ́run nígbà tí a lè rí. àkókò tá a wà yìí jẹ́ àkókò ìgbàdúrà fún ènìyàn pé ọdún tí mo fẹ́ wọ̀ yìí láti fi àdúrà ra ìgbà wa padà kí ọdún tó à ń lọ nínú rẹ̀ kó lè jẹ́ ọdún tó dára fún ayé wa. Ọlọ́run alààyè yóò túbọ̀ ràn wá lọ́wọ́. ètò Ohun Àwọn Kerubu FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́. ẹ jẹ́ ká tún dókè lọ́hùn ká mọ́ṣẹ́ ìpolówó tó wà nílẹ̀ wá sí ti gbọ̀ yẹn ṣe púpọ̀ ìpẹ́ wa pẹ̀lú wa. Bàbá nítorí ọ̀rọ̀ rẹ̀. Nítorí ọ̀rọ̀ rẹ̀, ayé mi ṣe torí. ọkàn alárẹ̀wá tí mi láyà Jésù. bẹ́ẹ̀ni ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn nínú ìjọ the Eternal Sacred Order of Zion Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè district headquarters. ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀ ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. ìṣòro àwọn àfàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. ìsìn àwọn wòlíì àti Ṣílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. ó yá múra ká lọ jọ́sìn fún Olúwa nínú ìjọ the Eternal Sacred Order of Zion Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè district headquarters 18 Salimasugbeson avenue opposite Crown Royal Abiola way Abẹ́òkúta. wòlíì Dámilá Stephen Adékúnlé JP bàbá ògo ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803-353-3002 kó àníyàn rẹ̀ tọ̀ Jésù olùgbàlà wá kò sóhun tí ipá rẹ̀ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa. My hope is built on Thy word is a lamp unto my feet and a light unto my path. Ọ̀rọ̀ rẹ̀ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Ìdí rẹ̀ rèé tí a ṣe ń pe gbogbo ọmọ Ọlọ́run láti wá kọ́ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Àkókò náà rèé láti darapọ̀ mọ́ ilé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí yóò mú ọ jinlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ilé ẹ̀kọ́ Trinity College of Divinity ni a gbé kalẹ̀ fún gbogbo ọmọ Ọlọ́run tó fẹ́ jinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Combination of Bible school, theology and seminary. Àwọn tó bá ní ìpè yóò máa gba ẹ̀kọ́ fún ọdún méjì gbáko láìsọ
Sanwo. Our school is open for lectures every Saturday, 9 a.m. through 5 p.m. Yàrá ìgbẹ̀kọ́ wa ṣí sílẹ̀ ní gbogbo ọjọ́ Sátidé nígbà tí ìkẹ́kọ̀ọ́ yóò máa bẹ̀rẹ̀ láti aago 9 òwúrọ̀ di aago 5 ìrọ̀lẹ́. Ẹgbẹ́dá campus 30 Mufutau Adeyemi Street beside Amoru filling station, Orelope bus stop, Ẹgbẹ́dá, Lagos. For further enquiries, please call 0802-600-4444 or 0805-546-5682. ètò Ohun Àwọn Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè tèmídìrè nílùú Abẹ́òkúta. Àgbà ẹ̀mí ni mo jẹ́ nínú ìjọ Ọlọ́run. Àwọn bàbá wa ti fi jẹ́ wa wípé kò ní kankan ṣe pẹ̀lú ọjọ́ orí o, kò dẹ̀ ní kankan ṣe pẹ̀lú iye ọdún téèyàn ti bẹ̀rẹ̀. Àṣẹ Ọlọ́run, ìmọ̀ Ọlọ́run, ògo Ọlọ́run nínú ayé wa, òun ló gbé wa dúró gẹ́gẹ́ bí àgbà ẹ̀mí. Bàbá wa tí wọ́n sì jẹ́ àlejò pàtàkì lórí ètò tòní, àwọn ni minister in charge ìjọ Cherubim and Seraphim Church Ògo Olúwa Òkè Ìràpadà tó wà ní Ọbántòkò ní Abẹ́òkúta. Bàbá wa Most Senior Apostle Michael Ìdòwú Obatola, àwọn ni àlejò wa tí àjọ wà nínú ilé. Bàbá wa ẹ kú àtótónu àtẹ̀kan. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá wa ẹ jẹ́ ká wo ìgbé ayé àwọn ọ̀dọ́ nínú ìjọ Ọlọ́run Alààyè lẹ́ni. Ọmọ kékeré náà ti ń pèrè prophet. Ẹ jẹ́ ká wo ìgbé ayé àwọn ọ̀dọ́ nínú ìjọ Ọlọ́run lẹ́ni. Kí ni ọ̀rọ̀ àbọ́dún ìṣe ń parí lọ? Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nínú ìjọba yìí látọwọ́ àwọn ọ̀dọ́. Wọ́n sì sọ pé ọ̀dọ́ náà wà lára àwọn ògo ìjọ. Kí ni ọ̀rọ̀ àmọ̀ràn fún gbogbo ọ̀dọ́ nínú ìjọ Ọlọ́run? Ìbéèrè jẹ́ ìbéèrè tó ń kan mí lóminú. Ẹ bá gbóhùn sókè díẹ̀. Tó ń jẹ́ ìbéèrè tó kan mí lóminú nínú ìjọ lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ò fira wọn sí abẹ́ ìmọ̀. Mo tiẹ̀ ń wò wípé ọjọ́ ọ̀la ìjọba wo ló ṣe fẹ́ rí. Tó ní bá rí báyìí. Tí ò ní bá rí báyìí. Ó jẹ́ ohun tó ń kan mí lóminú. Màá rọ gbogbo olórí láti ní special program fún àwọn ọ̀dọ́ wa. Níbi tí a máa ní orientation course fún wọn. Láti máa dá wọn lámọ̀ràn àti wípé nǹkan tó jẹ́ implication ìṣe wa àti ìwà wa níwájú Ọlọ́run. Ó yẹ kí a máa jẹ́ kó yé àwọn ọ̀dọ́ wa pé tó bá ṣe báyìí báyìí ló ṣe máa rí, tó bá rìn báyìí báyìí ló ṣe máa rí níwájú Ọlọ́run. Àwọn ohun yẹn ló yẹ kí àwọn òjíṣẹ́ Ọlọ́run àkókò yìí máa fi tó àwọn ọ̀dọ́ wa létí. Tí n bá lọ sínú àjọ̀dún káàkiri, tí n bá rí àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣe MC káàkiri nínú ìjọ lónìí, wàá rí i pé Bible verses kan ṣo tán mọ̀ ìtàn lè fi gbowó lọ́wọ́ èèyàn ni. Èyí tí wọ́n lè fi jèrè ọkàn fún Ọlọ́run kò sí lọ́kàn wọn. Báwo ni ọjọ́ iwájú nígbà tá ò bá jèrè ènìyàn sínú ìjọ, tá ò pẹ́ lòmíràn wá, tá ò ṣe evangelism sínú ìjọ, báwo lọ́jọ́ ọ̀la ìjọ ṣe fẹ́ rí? Tó yẹ pé àfi gbà á lọ́wọ́ wọn, òun nìkan la mọ̀. So ó jẹ́ ohun tó ń kan mí lóminú. Lórúkọ Jésù, Ọlọ́run á wọnú àwọn olùṣọ́ àgùntàn. Àmín. Ẹ̀mí tá a fi darí àwọn ọ̀dọ́ yìí sí ojú ọ̀nà tòótọ́. Lórúkọ Jésù, Ọlọ́run á gbé wọnú wa. Àwọn ọ̀dọ́ tó dẹ̀ ń gbọ́ mi, ẹ rántí wípé ọjọ́ ọ̀la wà fún ayé yín. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni ṣì yín ní ọ̀nà níwájú Ọlọ́run tàbí mú yín ta lu Ọlọ́run yín. Ẹ ní ìbẹ̀rù Ọlọ́run, torí pé ohun tí mo rí tó kúrò nínú ayé àwọn ọ̀dọ́ ni pé kò sí ìbẹ̀rù Ọlọ́run nínú ayé wọn. Ìbẹ̀rù owó nìkan ló wà ní ọkàn wọn. Ìbẹ̀rù owó nìkan. Ẹ rí nínú ìjọ lónìí, tó bá rá wọn tó ń tẹ keyboard, tó rá wọn tó ń lùlù, tó bá jẹ́ ìjọ gan ló train wọn, tí wọ́n bá ti mọ kíní yẹn ṣe tán, wọ́n ń lọ nìyẹn. Ibi tí wọ́n ti máa fún wọn lówó ni wọ́n máa wá. Kí wá ní iṣẹ́ ìsìn ẹ̀yin ọ̀dọ́ fún Ọlọ́run yín? Kí ni iṣẹ́ ìsìn yín fún Ọlọ́run yín? Ìyẹn ni question tí mo fẹ́ kí ọ̀dọ́ kankan máa béèrè lọ́wọ́ ara ẹ̀. Ẹlòmíà ní tóun bá mínísítà tán gbọ́dọ̀ yẹ kán fóun lówó. A nílò láti rò ó nígbà tó bá ti ń lé owó láti àkókò yìí lọ, tó bá wá di ẹni ìpè, báwo ló ṣe fẹ́ rí? A bẹ̀rẹ̀ sí fa orí àwọn ènìyàn. Ìpè á dúró lórí owó. A dúró lórí owó. Ìpè á máa gbọ́ràn sówó lẹ́nu. A máa gbọ́ràn sówó lọ́ni, kò ní gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. A tẹ̀lé àṣẹ Ọlọ́run mọ́. Ṣé olórí tó ti ṣìnà, kí ni àwọn ọmọ ẹ̀yìn ẹ̀? Kí ló fẹ́ ṣe? Lọ́ fẹ́ lọ. Ó ní Bíbélì ní afọ́jú a lè mú afọ́jú rìn bí. Ó ní ká má rí. So mo rọ̀ wá, ẹ jẹ́ ká ní
ètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀dọ́ wa, ohun tó lè gbé wọn ṣubú àti ohun tó lè gbé wọn dìde àti bí ènìyàn ṣe lè ní ìbẹ̀rù Ọlọ́run. Èyí ni àmọ̀ràn mi. ọlọ́run sí àlàyé gbogbo àrùn ọ̀dọ́. wà lọ́wọ́ 0707-316-0403 0707-316-0403 0812-411-3677 0812-411-3677 nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè. bàbá wa nínú Olúwa hello bàbá wa nínú Olúwa mọ́sínú Apostle Michael Ìdòwú Obatola àwọn ni àlejò wa tí a jọ wà nínú ilé níbí lórúkọ Jésù. àríyìn lákòókò yìí adéhùn pé tá a bá tún pè nígbà mìíràn ẹ ó tún ní àǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ètò yìí. lágbára Ọlọ́run. bàbá wa kẹ́ ẹ̀ tó máa lórí ètò tó ní ẹ gbàdúrà fún àti gbogbo ọkàn tó ń gbẹ nílé. ayérayé nínú àwọn ọ̀run, ìbẹ̀rẹ̀ àti òpin gbogbo ènìyàn, ògo ni fún orúkọ ńlá rẹ. hallelujah. mo fi gbogbo ọkàn tó gbọ́ ọ̀rọ̀ yìí lé Ọlọ́run lọ́wọ́. ẹ̀mí ìgbọ́ àti àyà ìgbàṣe Ọlọ́run kó gbìn sínú ọkàn àmín yín. jésù. ẹ̀mí tí ń ní ìbẹ̀rù Ọlọ́run, ẹ̀mí tí ń tẹríba fún Ọlọ́run, ẹ̀mí tí ń gbọ́ràn sí àṣẹ Ọlọ́run kó gbé yín wọ̀. àmín jésù. ẹ̀mí ìgbàgbọ́ tòótọ́ téèyàn ti fi dúró di Ọlọ́run kí Ọlọ́run kó fi bẹ ayé yín àmín wò. jésù. Bíbélì ní èrè kíni fún ènìyàn tó jèrè ayé yìí tó sì sọ ẹ̀mí rẹ̀ nù. lórúkọ Jésù ẹ̀mí yóò ní sọnù. àmín jésù. mo ní ẹ̀mí yóò ní sọnù. àmín jésù. wọ́n á béèrè fún ire àti àánú ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run kó fi dá yín lọ́lá. àmín jésù. orí ọ̀fẹ́ àtòkè wá kó ṣàwárí ayé yín. àmín. Bíbélì wípé inú ìwé Deuteronomy 28 ó ní ẹ̀yin ó máa wín orílẹ̀-èdè ẹ̀yin kì yóò tọrọ. At the power of sufficiency lórúkọ Jésù kó ṣàwárí ayé àmín yín. jésù. kẹ́ ẹ ní ànító, kẹ́ ẹ ní àníṣẹ́kù, kẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run, kẹ́ ẹ lè máa yin Ọlọ́run. ògo ni forúkọ mímọ́ rẹ̀. hallelujah. Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. àmín 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 lórúkọ Jésù. ayé má máa yàn mí. Ọlọ́run gbọ́ ohùn ẹ̀bẹ̀ mi. àwọn mi sókè níbi mímọ́ jùlọ. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó fún wa ní orí ọ̀fẹ́ àti àánú rẹ̀ lórí ayé wa tí a fi wà lórí ètò Ohun Àwọn Kérúbù lónìí. bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ àlejò pàtàkì wa mọ́sínú Apostle Michael Ìdòwú Obatola àwọn ni Ọlọ́run lò láti ṣí wa létí lórí ètò tòní. wọ́n sì ti jẹ́ kó yé wa wípé ọjọ́ orí kọ́ làgbà ẹ̀mí ọjọ́ orí kọ́ làgbà ọjọ́ orí kọ́ làgbà ẹ̀mí o. iye ọdún tó mẹ́rẹ̀ ti wà ń bí ẹ̀kọ́ ní àgbà ẹ̀mí ìyẹn ni pé àwọn ògo tí Ọlọ́run bá fi sínú wa tí à ń lò láti fi darí ìjọ òun gangan ló sọ wá di àgbà nínú ẹ̀mí. a sì ń fi tọ̀wọ̀tọ̀wọ̀ dúpẹ́ a sì ń kí gbogbo ìjọ Cherubim and Seraphim Church Ògo Olúwa òkè ìràpadà tó wà ní Ọbántòkò ní Abẹ́òkúta wípé a fẹ́ kí bàbá wa sórí ètò wọ́n sì yọ̀ǹda wọn fún wa. a dúpẹ́ lọ́wọ́ yín lórúkọ Jésù ìjọ Kristi yóò máa tẹ̀síwájú. ẹ ò ní dààmú o. a ó parí ọdún yìí láyọ̀. wọn ò dá wa o wọ́n wá pẹ̀lú màmá wa nínú Olúwa ajínrere obìnrin Ọmọlọ́lá Ògúnṣọlá ni wọ́n jọ wá sí orí ètò tòní. lórúkọ Jésù iṣẹ́ ìránṣẹ́ tìyín náà yóò máa tẹ̀síwájú. àánú Ọlọ́run gáàgù yóò sì wà pẹ̀lú wa. bàbá wa táwọn yẹn bá fẹ́ bá yín sọ̀rọ̀ nọ́mbà wo ni wọ́n lè pè é sí? fún gbogbo ọkàn tó ń gbọ́ mi a lè pè mí sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081 64 44 84 10. ẹ tún bá ń pè lẹ́ẹ̀kan sí. 081 64 44 84 10. ẹ ti fi tọ́lọ́mù bàbá sí ẹ fi tọ́lọ́mù ẹ wá fi tọ́lọ́mù ẹ̀mí mọ́ sí. tàbí ká tún pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080 56 11 33 46. ẹ tún mú yẹn náà lẹ́ẹ̀kan sí. 080 56 11 33 46. nọ́mbà tẹ ní àǹfààní láti pe bàbá wa mọ́sínà Apostle Michael Ìdòwú Ọbatola sí ni nígbàkigbà tẹ́ bá ní ohun kan tàbí òmíràn láti bá wọn sọ. lágbára Ọlọ́run ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ọdún yìí yóò parí rẹ̀ láyọ̀ àtàlàáfíà ní sunkún wàrà wa o. ògo Ọlọ́run alààyè yóò jùmọ̀ wá pẹ̀lú wa. ètò Ohun Àwọn Kérúbù on FM ó ti ń kó gbá wọlé díẹ̀díẹ̀ fún tọdún 2025 ẹ̀yin náà ti mọ̀ pé bọ́dún yẹn ṣe ń lọ àwa náà ti ń ṣe kíni 2025 ó ń lọ ẹ̀ nìyẹn káwa náà káwa wá rí kọjá sínú ọdún 2026 láyọ̀ àti àlàáfíà.
a kí gbogbo ìjọ ọlọ́run alààyè CNS Church ògo olúwa òkè ìràpadà ọbántòkò abẹ́òkúta ni pé wọ́n á darapọ̀ mọ́ wa lórí ètò tòní ní sunkún wàrà wa o ògo ọlọ́run alààyè yóò sì jùmọ̀ wá pẹ̀lú wa fún ẹ̀yin tẹ́ bá ní nǹkan tàbí òmíràn láti bẹ́ẹ̀ mi atọ́kùn ètò Ohun Àwọn Kérúbù on FM so ẹ ní àǹfààní láti pè mí sórí nọ́mbà yìí lẹ́yìn ètò WhatsApp line mi náà nìyẹn 081-655-372-83 081-655-372-83 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè mí sí yá ṣéwù Ọlátúnjí òun ló wà níbẹ̀ tó ń bá mi gbé sókè tó ń gbé sílẹ̀ adúpẹ́ lọ gbogbo wa àní rí wàhálà àní rí ìdààmú lẹ́ẹ̀kan sàṣì dúpẹ́ lọ bàbá Mosina Apostle Michael Ìdòwú Ọbátọ́lá tí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò yìí tí wọ́n ṣí wa létí lórí kókó ọ̀rọ̀ àgbà ẹ̀mí ẹ̀yẹn ní pé ọjọ́ orí kọ́ ló múyàn lágbà kìdẹ́ ń ṣe iye ọdún tí mo ti wà lẹ́nu ẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀bùn rere tí Ọlọ́run alààyè fi sínú wa òun ló sọ wá di àgbà nínú ẹ̀mí a ó fayọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ wàhálà àti ìdààmú ẹkún ọ̀fọ̀ kò ní ráyè nínú ayé ẹnikẹ́ni nínú wa àánú Ọlọ́run ọ̀gá àgùn yóò jùmọ̀ wá pẹ̀lú wa o títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a fi pàdé lórí ètò Ohun Àwọn Kérúbù on FM shalom shalom. ọ̀rọ̀ rẹ tó mú ni lára dá ọ́. ayé mi ṣe torí mi ṣe bàbá. má jẹ́ káyé yọ̀ mí o.